kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ̀fálẹyẹ. Amúgbálẹ́gbẹ̀ẹ́ akọ̀ròyìn Peter Obi ọ̀gbẹ́ni Val Obiẹ̀yẹn ni ó jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé níbi ayẹyẹ wẹ̀jẹwẹ̀mu kan tí ẹni tí wọ́n retí láti díje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) ọ̀gbẹ́ni Peter Obi ni ó fi ẹ̀sùn kan àwọn jàǹdùkú wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní yin ìbọn níbi ayẹyẹ náà, èyí tí àfojúsùn wọn dá lórí Peter Obi ní àwọn tètè gbé sá lọ sí ibi ààbò ní ilé olóyè John Oyegun tí àwọn jàǹdùkú náà sì sáré tẹ̀lé ọkọ̀ tí àwọn fi ń gbé Obi lọ tí wọn kò sì sinmi ìkọlù wọn. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ Ìṣẹ́gun ní ìlú Benin, ìpínlẹ̀ Edo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn This Day. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Bayelsa ti fìdí yíyan dókítà Peter Akpe tí ó wá láti ìjọba ìbílẹ̀ Ṣàgámà ní apá agbègbè ìwọ̀ oòrùn Bayelsa tí ó sì tún jẹ́ Chief of Staff sí gómìnà Duyeduri múlẹ̀ gẹ́gẹ́ bí igbákejì gómìnà ti ìpínlẹ̀ náà. Gbogbo ibi tí ó ti ṣiṣẹ́ káàkiri ìpínlẹ̀ Bayelsa ni ìròyìn ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Nínú àkọsílẹ̀ tí igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Atiku Abubakar gbé jáde síta ní ọjọ́ Ìṣẹ́gun ló ti fi ẹ̀sùn kan ìjọba wípé tí ohunkóhun bá ṣẹlẹ̀ sí gómìnà àná tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai, ọwọ́ wọn ni kí gbogbo ènìyàn ti bẹ̀rẹ̀ nítorí pé El-Rufai ti bẹ̀rẹ̀ sí ní ṣe àìsàn dídà ẹ̀jẹ̀ nínú imú rẹ̀ lẹ́nu ìgbà tí wọ́n ti fi sínú ìhámọ́ àkóló àwọn àjọ EFCC àti ti ICPC. Ó tún wá ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ètò ìlera àti ọ̀rọ̀ ara gómìnà àná tẹ́lẹ̀ rí yìí jẹ́ àwọn ènìyàn, ẹbí, ará, ọ̀rẹ́, ìdílé àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ lógún. Nítorí ìdí èyí kí ìjọba àpapọ̀ ṣàlàyé fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ohun tí ó ń bẹ nídìí ọ̀rọ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Ìròyìn yìí ló ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àkọsílẹ̀ tí olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́nú sí ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà sọ wípé ààrẹ Bọ́lá Tinubu ti gba ìwé ìfiṣẹ́ àti ipò sílẹ̀ lọ́wọ́ ọ̀gá àgbà pátápátá ti iléeṣẹ́ ọlọ́pàá IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun. Ó gbé ìgbésẹ̀ yìí nítorí àwọn ẹbí rẹ̀. Ọ̀nànúgà wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ààrẹ Tinubu mọ rírì iṣẹ́ takuntakun tí ó ti gbé ṣe, ìfaraẹnijì, ríró ètò ààbò ní orílẹ̀-èdè yìí lágbára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tí ó ń tẹ́wọ́ gba ìwé náà ní òwúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Igbákejì alága àpapọ̀ àná tẹ́lẹ̀ rí fún ẹgbẹ́ òṣèlú People Democratic Party (PDP) olóyè Ọlábọ̀dé George tí ó tún jẹ́ atọ́nà Oòduà ti ilẹ̀ Yorùbá ti sọ síta gbangba wáyàyé wípé mínísítà ti ìlú Àbújá Nyesom Wike ní ẹgbẹ́ òṣèlú PDP ti lé kúrò nínú ẹgbẹ́ níbi ìpàdé gbogbogbò ẹgbẹ́ àwọn tí ó wáyé nínú oṣù kọkànlá ọdún tí ó kọjá ní ìlú Ìbàdàn, àti pé kì í ṣe òun nìkan àti àwọn ènìyàn tí ó dàbí rẹ̀. Nítorí ìdí èyí, Wike kì í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú PDP mọ́ rárá. Kò tún lẹ́tọ̀ọ́ láti máa lo àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ ti ìlú Àbújá láti lọ máa fi yẹ̀yẹ́ darí àwọn ènìyàn ìpínlẹ̀ Rivers kí ó sì tún máa pe ara rẹ̀ ní apá kan ẹgbẹ́ òṣèlú PDP. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Ẹgbẹ́ ọmọ ogun márùndínlógójì Artillery Brigade Alámà l'Abẹ́òkúta ní ọjọ́ Ìṣẹ́gun ni wọ́n ti gbé ìgbìmọ̀ ìwádìí kalẹ̀ láti ṣe ìwádìí ikú tí ó pa òṣìṣẹ́ Olúwaṣèyí Adéoyè, èyí tí wọ́n sọ pé òṣìṣẹ́ ọmọ ogun yìn ní ìbọn ní ọjọ́ Ajé tí ó sì kú nígbà tí wọ́n ń ṣiṣẹ́ wíwó ilé-iṣẹ́ Ganic tí ó wà ní orílẹ̀ Ìmọ̀ lọ́nà Abẹ́òkúta. Òpópónà Ṣeun Ṣàgámù, igbákejì adarí fún ìbáṣepọ̀ ará ìlú ti ẹgbẹ́ ogun Artillery Brigade Ìdẹ́rẹ̀yí Àkàyí ni ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ní ọjọ́ Ìṣẹ́gun tí wọ́n sì fi ẹ̀mí ìbánikẹ́dùn ránṣẹ́ sí ìdílé, ẹbí àti ará olóògbé náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Mínísítà àná tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ fún ìmọ̀ sáyẹ́ǹsì àti ẹ̀rọ ìgbàlódé tí ó sì tún jẹ́ aṣojú fún ìlànà ètò Renew Hope ti ìpínlẹ̀ Abia, olóyè Henry Ikọ̀
ti sọ jáde síta nígbà tí ó ń bá iléeṣẹ́ Vanguard sọ̀rọ̀ wípé ètò ìlànà àtúnṣe ọrọ̀ ajé èyí tí ààrẹ Bọ́lá Tinubu ṣe àgbékalẹ̀ rẹ̀ ti fi òpin sí ìgbé ayé tí àwọn ìjọba ìpínlẹ̀ ń yá owó láti fi san owó oṣù àwọn òṣìṣẹ́. Ó tún wá tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé owó oṣooṣù tí ìjọba àpapọ̀ máa ń fún ìjọba ìpínlẹ̀ ti gbé pẹ́ẹ́lí sókè. Nítorí ìdí èyí, ó wá jẹ́ kí àwọn ìjọba ìpínlẹ̀ máa rí owó oṣù san tí wọ́n sì tún ti rí owó ṣiṣẹ́ àkànṣe tí ó mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ láì lọ gba owó èlé mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ilé-iṣẹ́ ìdájọ́ àpapọ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà ti dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà láti kọ ìwé ẹ̀sùn méjìlá tuntun tako olóyè Mike Ozekhome San àti Pọnfà Hussaini tí gbogbo ènìyàn mọ̀ sí Tali Shani lórí ẹ̀sùn wípé wọ́n yí ìwé ìrìnnà Nigeria International Passport àti àwọn ìwé pàtàkì mìíràn láti fi gbé ọ̀rọ̀ àti ìṣe wọn lẹ́yìn kí wọ́n bá lè gba dúkìá tí ó wà ní ojúlé 189 Random Avenue ìlú London, NW2 ní orílẹ̀-èdè United Kingdom. Ìròyìn wá ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn méjèèjì náà ti wà ní àkóló àjọ EFCC báyìí àti pé àwọn ń retí kí ilé-ẹjọ́ tí ó ga èyí tí ó kalẹ̀ sí ìlú Àbújá kàn mú ọjọ́ ìgbẹ́jọ́ lókù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Ìròyìn eléyìí ló kéde síta wípé ìjàmbá ọkọ̀ wáyé ní ọjọ́ Ajé ní agbègbè Otte, ìpínlẹ̀ Kwara, tí àwọn ènìyàn tí kò dín ní 6 pẹ̀lú obìnrin aláboyún kan kú lójú ẹsẹ̀. Àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n sì ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ní ilé ẹ̀kọ́ gíga kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n wà ní ìpele 5 500 level ní ilé ẹ̀kọ́ gíga ti Open and Distance Learning Bachelor of Nursing Science Program wà lára àwọn ènìyàn tí ó gbẹ́mìí mì, ṣùgbọ́n àwọn tí kò tíì kú nínú ìjàmbá ojú ọ̀nà yìí ni wọ́n kó lọ sí ilé ìwòsàn kan tí wọn kò dárúkọ rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìlàkàkà láti ró ètò ìdánwò lágbára kí ó sì tún ní ìtumọ̀ tó péye ní orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ kí National Examination Council (NECO) ṣí aṣọ lójú eégún wọn láti darapọ̀ mọ́ ilé ẹ̀kọ́ gíga National Open University of Nigeria (NAU) lórí lílo ẹ̀rọ ìgbàlódé fún ṣíṣe àyẹ̀wò èsì ìdánwò tó múnádóko àti jíjẹ́ kí lílo ìmọ̀ ẹ̀rọ CBT láti fi ṣe ìdánwò di gbígbòòrò ní orílẹ̀-èdè Nàìjíríà. NECO Registrar Ọ̀jọ̀gbọ́n Ibrahim Dantani ló tú àṣírí ọ̀rọ̀ yìí síta ní ọjọ́ Ìṣẹ́gun nígbà tí ó lọ ṣe àbẹ̀wò sí Vice Chancellor ti NAU, Ọ̀jọ̀gbọ́n Uduma Oji Uduma. Ìgbésẹ̀ yìí tún wáyé láti lè dín lílo ayédèrú èsì ìdánwò àti yíyí ìwé èsì ìdánwò kù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìròyìn lérèfé kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ ogbe. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kàn sí YouTube channel ìròyìn lérèfé, kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ má tún gbàgbé fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.